mo kí yín ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fún àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ ńlá kàkiri àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tájọ máa fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ó jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn-ún. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn. Ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́rì kìnìún láti ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọwọ́ àjọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò SOSAFE ló tẹ ọmọkùnrin kan bàbá ẹni ọdún 54 kan 54 years old ní o Adélàní Oríyọmí ló kọ rẹ̀ látàrí wípé ńṣe ni tí òun kúndùn ní pé kó lọ́mọ gbẹ́ àwọn sàárè kó sì lọ́mọ gbé ogungun orí òkú kó lọ́mọ gẹ́ńbẹ̀ o. Eléyìí tó wá ṣe tọ́wọ́ fi tẹ̀ ọ́ náà ni ló ṣẹlẹ̀ ní agbègbè Kéré ní Ọ̀bádà-Oko ní ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Eléyìí tó jẹ́ pé ní òru nǹkan bíi aago 2:30 lóru ọjọ́ 21 nínú oṣù kínní ọdún yìí ọ̀nà náà bá níbi sàárè kan ní agbègbè Kéré ní eléyìí tó sì lọ ń gbẹ́ sàárè ọ̀hún o tó fi gé egungun àgbárí òkú. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò SOSAFE Sọjí Gonzalo ló máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó sọ di mímọ̀ pé ọwọ́ tẹ arákùnrin ọ̀hún o oníṣẹ́ lọ́wọ́ ní ọwọ́ bíi alẹ́ díẹ̀ òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní lọ ń gbẹ́ sàárè òun, ṣùgbọ́n nígbà tí ó rí i pé àwọn èèyàn tó dàbí pé wọ́n ń lọ wọ́n ń bọ̀ òun náà ló palẹ̀ mọ́ o tó sì padà lọ ní ọwọ́ déré tó yẹ pé ọwọ́ ti pa ẹsẹ̀ ti pa dáadáa ní ọmọ òru làá fi ṣèkà. Òun náà ló sì gbẹ́ sàárè ọ̀hún débi pé ó gbé egungun agbárí òkú ọ̀hún ó gbé jáde kúrò nínú sàárè náà tó sì gbé lọlé rẹ̀. Kẹrí Gonzalo tó wá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé gbogbo bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ọmọkùnrin ọ̀hún ló tún gbẹ́ sàárè kan ní agbègbè Kéré ní Ọbádà-Oko lẹ́yìn ìkùlé ilé rẹ̀ níjọba ìbílẹ̀ Ewékòró nípínlẹ̀ Ògùn náà ni o. Wọ́n ní ọmọkùnrin nígbà tí ó patẹnujẹ́wọ̀ ẹ̀yìn Oríyọmí o nígbà tí ọwọ́ bá a dáadáa oníṣẹ́ rí ní ọjọ́ 18 nínú oṣù kínní ọdún yìí náà ni o wípé òun ti gbẹ́ sàárè kan o eléyìí tí ń bẹ lẹ́yìn kò lè lé òun tó sì ti gbé egungun agbárí òkú tí ń bẹ ńbẹ̀ náà ó ní ṣùgbọ́n iye egungun orí òkú tóun nílò fún oṣólẹ̀ eléyìí tóun fẹ́ ṣe òun náà ni kò tíì pé o. Ó ní òun gangan náà ló fà á tí òun sì fi ń gbẹ́ sàárè káàkiri o. Kẹsì wàá máa wo kọ̀rọ̀wọ̀ sí ọmọkùnrin náà ló jẹ́ pé ẹni tí ó ti lọ sínú ọgbà ìtúnirọ lẹ́ẹ̀mẹ́ta nígbà àkọ́kọ́ náà ló jẹ́ pé ẹ̀wọ̀n ọdún méjì náà ní ilé ẹjọ́ tó fún gbà náà o. Ní àsìkò kejì òun náà ló jẹ́ pé ẹ̀wọ̀n ọdún 6 tó ń ti oṣù 9 òun náà ló lò lásìkò gbà náà ní ọgbà ìtúnirọ tí ń bẹ ní Ọbádà-Oko ní ìpínlẹ̀ Ògùn náà ni o. Wọ́n ní báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti àjọ SOSAFE ikọ̀ àjọ ẹ̀ṣọ́ aláàbò SOSAFE wọ́n ti fà á lé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fà á lé wọn lọ́wọ́ báyìí fún ìwádìí lórí kìnìún àkíkà. Láti ìlú Àbújá tí ṣolúlu ilẹ̀ Nàìjíríà ọmọkùnrin kan lélẹ́yìí ò tó jẹ́ ọlọ́pàá Inspector Lawal Ibrahim wọ́n ní wọ́n ti dédé kan òkú rẹ̀ nílé ìtura kan tí ń bẹ ní ìlú Àbújá ní ilé ìtura Plaza Guest Inn tí ń bẹ ní Gbọ́gbọ́ládá nílùú Àbújá lẹ́yìn tí òun àtọmọbìnrin kan tó pàdé lójú òpó ayélujára tó sì fi pàdé sílùú Àbújá nílé ìtura ọ̀hún o tí wọ́n jọ sùn láti ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ìyún ọjọ́ 15 nínú oṣù kínní ọdún yìí títí di ọjọ́ 16 tó jẹ́ ọjọ́ ọjọ́bọ̀ ni àwọn méjèèjì wọn náà jọ jẹran sunkún sí ara wọn dáadáa wọ́n jọ fipá figẹ̀ tilẹ̀ dáadáa. Wọ́n ní àwọn méjèèjì wọ́n jọ jẹ̀gbádùn dáadáa nígbà tó sì di ilẹ̀ mọ́ ní ọjọ́ ọjọ́bọ̀ ọjọ́ kejì wọ́n níṣẹ́ ọmọbìnrin ọ̀hún Mariam Abba tó jẹ́ pé àti ìpínlẹ̀ Jigawa ni òun ti wá ń tiẹ̀. Wọ́n ní náà ló kẹ́fìn òun pé ìṣẹ́tọ̀ ọlọ́pàá yìí pé kò lè mímọ́ dáadáa o. Oníyàn ló bá wá omi ló bá wọn sí lójú pé kó tẹ̀lé fi jí padà. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ mà bẹ́yìn yọ nígbà tí ìṣẹ́tọ̀ ọlọ́pàá tí ò mímọ́ rárá o náà ni ọmọbìnrin ló bá lọ ké sí mọ́níjà ilé ìtura ọ̀hún ìyún Danlami ó ké sí o ni òun náà bá ké sí iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ má bọ̀ ó ti ṣẹlẹ̀ nílé ìtura wa o. ní wọ́n bá kan nígbà tó sì dé yàrá ilé ìtura wọ́n ti bá òkú Lawal Ibrahim wọ́n ti bá ń bẹ̀ orí ibùsùn tó ti nà gbalaja síbẹ̀ kò lè gbọ́pá kò lè gbẹ́sẹ̀ mọ́ o. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbé lọ sí ilé ìwòsàn eléyìí tó ń bẹ ní tòsí àgbẹ̀ ọ̀hún náà wọ́n ti wá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọkùnrin tẹ́ gbé wá yìí ó ti dolóògbé o. Wọ́n ti wá gbé òkú rẹ̀ pamọ́ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ tìjọba ní ìlú Àbújá nígbà tí wọ́n sì máa ṣe àyẹ̀wò fún àwọn yàrá ilé ìtura ọ̀hún náà ló jẹ́ pé wọ́n bá àwọn èso bíi watermelon chájà àti ọlọ́pàá tó fi ń ṣáàjì fóònù rẹ̀ àti káàdì ìdánimọ̀ tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá fóònù rẹ̀ àti aago
wọ́n ní káàdì ìdánimọ̀ yìí ohun gangan náà wọ́n fi mọ̀ wípé ọlọ́pàá òun náà ni arákùnrin náà. Lákòótán láti ìpínlẹ̀ Ògùn, ọmọkùnrin kan tó jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn tó ìjọba àpapọ̀ ti ní ìpínlẹ̀ Ògùn FMC tó ń bẹ nílùú Abẹ́òkúta, Adéníyì Olúwaṣeun òun náà ló mọ̀ déédéé gbẹ̀mí ara rẹ̀. Wọ́n ní ọmọkùnrin lẹ́ni tí ó jẹ́ adarí ẹ̀ka tí ń ṣírò owó ní ilé ìwòsàn FMC ní ìdísínbẹ́ ní Ìdí-Àbá nílùú Abẹ́òkúta ọ̀hún. Wọ́n ní lọ́jọ́ 19 nínú oṣù tó jẹ́ ọjọ́ ìsinmi òun náà fúnra rẹ̀ ní alẹ́ tó jẹun alẹ́ tán ló mọ̀ déédéé bẹ́ ọbẹ̀ sínú kànga. Wọ́n ní ilé ìgan àwọn èyí tètè mọ̀ sí tó fi di pé ẹlẹ́mìí gbà á lẹ́nu rẹ̀. Wọ́n ní ṣẹ̀rí ọmọkùnrin náà ló jẹ́ pé ó ti ní àwọn kankan tó ń ṣe é o gẹ́gẹ́ bí àrùn ọpọlọ, ó ní sì ti ń gba ìtọ́jú o. Wọ́n ní ṣùgbọ́n kò wá sẹ́nikẹ́ni o tó mọ̀gbà tó fúnra rẹ̀ lọ kó sí inú kànga tó fi di pé ẹ̀mí bọ́ lẹ́nu rẹ̀. Wọ́n dẹ̀ tó jẹ́ adarí àgbà fún ilé ìwòsàn FMC ọ̀hún ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọkùnrin ọ̀hún náà ló jẹ́ nìkan náà òṣìṣẹ́ tó jẹ́ pé ó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn, ó sì ń ṣiṣẹ́ takuntakun, sì jẹ́ olóòótọ́ lẹ́nu iṣẹ́ rẹ̀. ṣùgbọ́n báyìí ó ní ó jẹ́ ẹni tó bani lọ́kàn jẹ́ o wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sí irú òṣìṣẹ́ tó jẹ́ akíkanjú lẹ́nu iṣẹ́ náà. Wọ́n ti wá kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àti àwọn èèyàn rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ méjì tẹ̀ mọ́ àwọn ọmọ rẹ̀ mẹ́ta àti olóògbé náà tó fi sílẹ̀ sáyé lọ. Àkíkà. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí o. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì mú gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Títí gbà míì tẹ́tùmọ̀ darapọ̀ mọ́ wa, rere àti àánú Olúwa kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.